ń bá ọlọ́fin ṣiṣẹ́ ọlọ́fin àdìmúlà adéyẹyẹ bá tún ṣe wà nù mọ́tò báyìí sí location kan àná agùnkè agun dẹdẹ kódà oyin ta mí pàápàá. ẹ dókè. ọ̀gá wa tó mẹ́sìn ló ń dà wá láàmú. dókè náà. tọdún ìtún máa dùn ju tàtẹ̀yìnwá lọ. òun sì ràn báyìí o. òun ràn báyìí o àsìkò wa o tó bá yẹ pé tíkẹ́ẹ̀tì ló fẹ́ máa delay flight ticket wọ́n ti ń ta bonanza ẹ̀ ti wà ẹ kàn sọ pé ọlọ́jọ́ lásán. à ń sọ lọ́jọ́ báyìí à ń ké gbàjúwe o. ọdún gbogbo wa ni o kò sówó wọlé o ọ̀fẹ́ ni o kò sówó wọlé o ọ̀fẹ́. ẹ jẹ́ ká máa gbé àṣà àti ìṣe wa lárugẹ àwa la ní. We must continue to tell our stories. We must continue to celebrate ourselves. Yorùbá máa wà Yorùbá máa wà wọ́n tún máa sọ èdè Faransé báyìí lẹ́gbọ̀ọ́ pé wọ́n.